méjì làwọn èèyàn pín sí nínú ayé, méjì náà la pín sí ṣọ́ọ̀ṣì. Àwọn ẹni ire wà, àwọn ẹni ibi wà. Nínú ìjọ àwọn olódodo wà, bẹ́ẹ̀ ni a ní àwọn èèyàn burúkú. Olúwa sọ lẹ́nu Jeremáyà yìí pé láàrin àwọn ènìyàn mi àti ráwọn èèyàn kà, àwọn olódodo ni Ọlọ́run rán mi sí. Bàbá mímọ́, bá ọpẹ́ kó gba yẹn wá, ẹlẹ́dàá ọ̀run àtayé, ògo ni forúkọ rẹ, wá fínú rẹ hàn wá, wá bá wa sọ̀rọ̀ rẹ, Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ̀yin àyànfẹ́, Olúwa rán mi láti sọ̀rọ̀ lórí àkòrí yìí, àwọn tó ṣubú yóò dìde. Ẹni tó ṣubú yóò dìde. Ẹni tó ṣubú yóò dìde. Àbí àwọn tó ṣubú yóò dìde. Ìwé Òwe orí 24 ẹsẹ̀ 16. Òwe orí 24 ẹsẹ̀ 16. Ó ní torí bí olódodo èèyàn bá tilẹ̀ ṣubú nígbà méje, yóò tún padà dìde sáà ni. Ṣùgbọ́n ìdààmú yóò fa ènìyàn búburú lulẹ̀. Méjì làwọn èèyàn pín sí nínú ayé, méjì náà la pín sí ṣọ́ọ̀ṣì. Béèyàn bá nínú ayé, àwọn ẹni ire wà, nínú ayé àwọn ẹni ibi wà. Nínú ìjọ àwọn olódodo wà, bẹ́ẹ̀ ni a ní àwọn èèyàn burúkú. Olúwa sọ lẹ́nu Jeremáyà yìí pé láàrin àwọn ènìyàn mi àti ráwọn èèyàn kà. Lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí tó kàn wá pẹ̀lú àwọn ìkà. Àwọn olódodo ni Ọlọ́run rán mi sí. Àwọn olódodo ni Ọlọ́run rán mi sí. Tí a bá rí ẹnikẹ́ni tó jẹ́ olódodo tó ti ṣubú, Olúwa ní kí n sọ fún Olúwa rẹ̀ wípé yóò dìde. Tí a bá rí àwọn olódodo tí wọ́n ti ṣubú, ọba ògo sọ pé wọn ó dìde. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo kà yìí sọ wípé nítorí bólódodo èèyàn bọ́ bá tiẹ̀ wá ṣubú tí ṣubú rẹ̀ yẹn jẹ́ léraléra tó pé méje, ọba ògo ní pé Olúwa rẹ̀ ó máa padà dìde náà ni. Ìyẹn ni pé báyé fẹ́ báyé kọ̀, olódodo tó ṣubú yóò dìde. Kí ọ̀rọ̀ yìí wà lè yé wa dáadáa, a yànnàná gbólóhùn ta ni olódodo, gbólóhùn olódodo, ta lolódodo. A yànnàná gbólóhùn ṣubú, kí ló túmọ̀ sí pé olódodo ṣubú. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a kọ́kọ́ mú ní sísẹ̀ntẹ̀lé, ká kọ́kọ́ mú ọ̀rọ̀ olódodo pé bólódodo èèyàn bá ṣubú nígbà méje, ọ̀rọ̀ Ọlọ́run pé yóò sáà pàpà dìde náà ni. Ta ni olódodo? Ìyẹn ni mo kọ́ fẹ́ kí a wò. Olódodo ni ẹni náà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tí ó di òdodo nípa ìgbàgbọ́ nínú ìyìn rere. Olúwa rẹ̀ tó gbàgbọ́ yìí, Olódùmarè kò wá ka ẹ̀ṣẹ̀ kankan sí lọ́rùn. Ẹ má gbàgbé pé gbogbo wa pátápátá ni wọ́n bí lẹ́lẹ́ṣẹ̀. Kò sí ẹnikẹ́ni wa tí wọ́n bí lólódodo. Kò sí ẹni tí ń ṣe òdodo ní ìwé mímọ́ wí. Jésù Kristi nìkan ni ẹni tá a bí inú èèyàn tó jẹ́ olódodo. Gbogbo àwa yòókù wọ́n bí wa ní aláìṣòdodo, wọ́n pè wá ní ẹlẹ́ṣẹ̀. Ìgbà tá a gba ìyìn rere ìgbàlà ọkàn wa la di olódodo nínú Kristi. Ẹ tẹ̀lé mi ká lọ sínú ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 24.
Róòmù orí 3 ẹsẹ̀ 24. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù. Yẹn pé tí a bá sọ pé ta ló lódodo, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé wa pé àwọn ẹni tá a ti dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, nípa ìdáǹdè tó wà nínú Kristi Jésù. Já fòfẹ̀rẹ̀ ká wo orí 4 ìwé Róòmù yẹn, ká mú láti ẹsẹ̀ 1 ká kà sí ẹsẹ̀ 8. Ǹjẹ́ kí ni àwa ó wá wí nípa Ábúráhámù bàbá wa tó ṣàwárí èyí? Májẹ̀mú láéláé jẹ́rìí sí wípé a gba Ábúráhámù là nípa ìgbàgbọ́. Nítorí bí a bá dá Ábúráhámù láre nípa iṣẹ́, ó ní ohun ìṣògo ṣùgbọ́n kì í ṣe níwájú Ọlọ́run. Ìwé mímọ́ àti wí Ábúráhámù gba Ọlọ́run gbọ́, a sì kà á sí òdodo fún. Ǹjẹ́ fún ẹni tí ó ń ṣiṣẹ́, a kò ka èrè náà sí oore ọ̀fẹ́ bí kò ṣe sí ẹ̀tọ́ rẹ̀. Ṣùgbọ́n fún ẹni tí kò ṣiṣẹ́, tí ó sì ń gba ẹni tí ó ń dá ènìyàn búburú láre gbọ́, a ka ìgbàgbọ́ rẹ̀ sí òdodo. Gẹ́gẹ́ bí Dáfídì pẹ̀lú ti wí pé olúwa rẹ̀ náà ní ẹni ìbùkún, ẹni tí Ọlọ́run ka òdodo fún láì sí ti iṣẹ́. Wípé ìbùkún ni fún àwọn ẹni tí a dárí ìrékọjá wọn jì, tí a sì bò ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà ẹni tí Olúwa ò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn. Tí a bá ń sọ̀rọ̀ olódodo, ó ní olúwa rẹ̀ tí a fi ẹ̀bùn ìgbàlà ta lọ́rẹ lọ́fẹ̀ẹ́, tí a sọ di òdodo Ọlọ́run nínú Kristi Jésù nípasẹ̀ ìgbàgbọ́ nínú ikú tí Jésù olùgbàlà kú lórí igi àgbélébùú, tí ó sì gbàgbọ́, a sì dá láre. Ọlọ́run wá ń wo olúwa rẹ̀ bẹ́ẹ̀ tí ò dẹ́ṣẹ̀ rí, àwa pè ní olódodo. Ìyẹn ni wípé a jẹ́ olódodo kì í sí nípa iṣẹ́ rere wa tàbí torí pé a pa òfin mọ́. A jẹ́ olódodo nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Olódodo èèyàn ni ẹni tó jẹ́ pé a dá láre nípa oore ọ̀fẹ́, a dá láre lọ́fẹ̀ẹ́ nípa ìgbàgbọ́ nínú ìrere. Olódùmarè ò sì ka ẹ̀ṣẹ̀ kankan sí lọ́rùn. Ta ni olódodo? Olódodo ni ẹni náà tó ń gbègbè ayé tó tọ́. Torí pé aláàdá èèyàn burúkú láre, torí pé àsọpẹ́ lẹ́ṣẹ̀ ni wọ́n bí wa. Ta wá dá olúwa ẹ̀ láre nípa ìgbàgbọ́. Ṣé ńgbà tá a dá láre nípa ìgbàgbọ́ tá a wá sọ́dọ̀ òdodo, tá a sọ di òdodo Ọlọ́run ní Kristi tó náà dolódodo, ṣé wọ́n wá ní pé kó wá takú sínú ẹ̀ṣẹ̀, kó máa yan fanda nínú ìwà ibi ni? Irọ́. Olódodo tí a ti dá láre nípa ìgbàgbọ́ lọ́fẹ̀ẹ́, ó náà wá máa gbégbé ayé tó tọ́, a máa rìnrìn tọ́tọ́, a máa ṣe ohun tó tọ́ ní iwájú Olúwa. Ìyẹn ni wípé a tẹ̀lé mi ká lọ sínú ìwé Ìfihàn orí 19 ní ẹsẹ̀ 8. Ó ní òun ni a sì fi fún pé kí ó wọ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tí ó funfun gbòò. Kí ni ìtumọ̀ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ yìí o? Nítorí pé aṣọ ọ̀gbọ̀ ní dúró fún iṣẹ́ òdodo àwọn èèyàn mímọ́. Yẹn ni pé olódodo lẹ́ni tá a dá láre lọ́fẹ̀ẹ́ nípa ìgbàgbọ́, àwa sọ́dọ̀ olódodo. Nígbà tá a wá dá láre tán, Ọlọ́run kẹsẹ̀ sí lọ́rùn mọ́, òun náà wá ń ṣiṣẹ́ òdodo. Yẹn ni pé ní ojú táyé ó rìnrìn tó tọ́, ó ń hùwà tó tọ́, ó ń sọ̀rọ̀ tó tọ́, ó ń ṣiṣẹ́ tó tọ́, kì í ṣe pé ó ń hùwà ìlófin.
ó ń ṣe àwọn iṣẹ́ rere. Nínú ìwé ìfihàn yẹn kan náà ní orí 14 ní ẹsẹ̀ 13 rẹ̀, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní, mo sì gbọ́ ohùn kan láti ọ̀run wá tí ó wí pé, kọ̀wé rẹ̀, alábùkún fún ni àwọn òkú tó kú ní Olúwa láti ìhín lọ. Alábùkún ni wọ́n ní tòótọ́, bẹ́ẹ̀ ni ẹ̀mí wí, nítorí tí wọn yóò sinmi kúrò nínú làálàá wọn, nítorí iṣẹ́ wọn tí ń tọ̀ wọ́n lẹ́yìn. Ìyẹn ni pé olódodo ni ẹni tá a dá láre lọ́fẹ̀ẹ́, tá a kẹsẹ̀ sí lọ́rùn, tá a sọ di òdodo Ọlọ́run ní Kristi. Látìgbà náà lọ òun náà wá rìnrìn òdodo, ó ń hùwà òdodo, ó ń ṣiṣẹ́ òdodo. Ẹni à ń pè lólódodo nìyẹn. Olódodo iṣẹ́ ni tí ó náà dáhùn láre lọ́fẹ̀ẹ́ tó wá ń hùwà bí ọ̀daràn ní gbòòrò ayé. Kì í ṣe ẹni tí ó ní pé a ti dáhùn láre, kò sí bóun ṣe rí tí Ọlọ́run ò ní buwọ́lu ayé òun. Olódodo ni ẹni náà tí a dá láre. Olódodo ni ẹni náà tí ó ń gbé ìgbé ayé tó tọ́. Olódodo ni ẹni náà tó ń gbé ìgbé ayé tó bá òfin mu. Ẹ jẹ́ n parí ẹ̀ sínú Jákọ́bù orí 2. Jákọ́bù orí 2. Ẹ jẹ́ á mú láti ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 26 kó lè bá yé wa dáadáa. Èrè kí ló jẹ́ ará mi bí ẹnìkan wípé òun nígbàgbọ́ ṣùgbọ́n tí kò ní àwọn iṣẹ́ láti fi hàn. Ìgbàgbọ́ náà lè gbà á là bí? Bí arákùnrin tàbí arábìnrin kan bá wà ní àìní aṣọ tí ó sì ń ṣe àìní oúnjẹ òòjọ́, tí ẹnìkan nú yín sì wí fún un pé, máa lọ lálàáfíà kí ara rẹ kí ó má ṣe tutù kí o sì yó, ṣùgbọ́n ẹ kò fi nǹkan wọn ní tí ara ń fẹ́ fún wọn, èrè kí ló jẹ́? Bẹ́ẹ̀ sì ni ìgbàgbọ́ tí kò bá ní iṣẹ́ rere ó kú nínú ara rẹ̀. Ṣùgbọ́n ẹnìkan lè wí pé, ìwọ nígbàgbọ́, èmi sì níṣẹ́. Fìgbàgbọ́ rẹ hàn mí ní àìsí iṣẹ́, èmi ó sì fìgbàgbọ́ tèmi hàn ọ́ nípa iṣẹ́ rere mi. Ìwọ gbàgbọ́ pé Ọlọ́run kan ni ó ń bẹ, ó dára. Àwọn ẹ̀mí èṣù pẹ̀lú wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀, wọ́n sì wọ́n á fẹ́ ní ìdánilójú pé ìgbàgbọ́ ní àìsí iṣẹ́ rere asán ni. Kì á ṣe nípa iṣẹ́ ni a dá Abraham bàbá wa láre nígbà tó fi Ísákì ọmọ rẹ̀ rúbọ lórí pẹpẹ. Ìwọ rí i pé ìgbàgbọ́ rẹ̀ bá iṣẹ́ rìn, àti pé nípa iṣẹ́ rere ni a sọ ìgbàgbọ́ di pípé. Ìwé mímọ́ sì ti ṣètò wípé Abraham gba Ọlọ́run gbọ́, a sì kà á sí òdodo fún, a sì pè é ní ọ̀rẹ́ Ọlọ́run. Ǹjẹ́ ẹ̀yin rí i pé nípa iṣẹ́ rere ni à ń dá èèyàn láre, kì í ṣe nípa ìgbàgbọ́ nìkan. Ìyẹn ni pé a dá wa láre nípa ìgbàgbọ́ lọ́fẹ̀ẹ́, a wà á fi ìṣe pé a jẹ́ olódodo hàn nínú ìwà àti ṣíṣe wa. Ẹni tán pè lólódodo nìyẹn. Irú ẹni bẹ́ẹ̀ l'Olúwa sọ pé tó bá ṣubú lẹ́ẹ̀méje yóò dìde. Yá gbàdúrà. Bàbá mímọ́, gbọ́ ọpẹ́ kó gbà yín wa o. Fi bùkún sí ọ̀rọ̀ yìí o. Àwọn tí ò tí ì dolódodo tán fira wọn pé olódodo nínú agbo àwọn onígbàgbọ́, Jésù tan ìmọ́lẹ̀ ìrere sínú àyà wọn. Jẹ́ kí wọ́n rí ìyìn rere òtítọ́ nípa ìgbàgbọ́ wọn, sọ wọ́n di ọmọ rẹ. Jẹ́ kí àwọn náà ò di olódodo. Ká yìn ọ́, ká dúpẹ́. Jésù Kristi Olúwa wa. Àmín.